pàtàkì tó fi yẹ kí iṣẹ́ ọnà wà fún gbogbo ènìyàn pẹ̀lú àfọkànsìn sí ìtọ́jú ọgbọ́n àtinúdá àti ẹ̀bùn. Olùdásílẹ̀ àjọ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba nì, Ọ̀gbẹ́ni Tóbi Adébáyọ̀ sọ̀rọ̀ lórí èyí ní ìparí ètò iṣẹ́ ọnà fún gbogbo ènìyàn Catch Them Young tí ó wáyé ní Ìjẹ̀bú Òde. Ẹ gbọ́ àtúpalẹ̀ ìròyìn náà síwájú sí i. Ètò kan tí a pè ní láti etí sí iṣẹ́ àtọkànwá ni a ṣe pẹ̀lú àfojúsùn pàtàkì fún àwọn ọmọdé kí wọ́n lè ní ìmúlò àti ìmọ̀ nípa iṣẹ́ ọnà lákòókò tí ọpọlọ wọn sì ń gba ẹ̀kọ́ ní ọ̀run. Olùdásílẹ̀ àjọ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba náà, Ọ̀gbẹ́ni Tóbi Adébáyọ̀ ṣàlàyé pé iṣẹ́ ọnà kìí ṣe ohun àṣekára tàbí ohun tó wà fún àwọn olówó nìkan, ṣùgbọ́n pé ó jẹ́ ohun tí gbogbo ènìyàn yẹ kí wọ́n ní àyè fún láìka àjọṣe tàbí ipò wọn ní àwùjọ. Ọ̀gbẹ́ni Adébáyọ̀ tún sọ pé iṣẹ́ ọnà ní agbára láti rú ìmúlò inú ènìyàn tàbí gbé ọkàn ènìyàn sókè àti láti yí ìgbésí ayé ènìyàn padà sí rere. Ó tún tẹ̀síwájú láti ṣàlàyé àwọn àǹfààní tó wà nínú iṣẹ́ ọnà náà. Nígbà ìparí ẹ̀kọ́ ìdàgbàsókè wọn, àwọn ọmọ tí wọ́n kópa nínú ètò náà darapọ̀ mọ́ ara wọn láti ṣẹ̀dá àwòrán àfihàn. Nígbà tí Ọ̀gbẹ́ni Adébáyọ̀ ń ṣàlàyé ìtumọ̀ àwòrán àfihàn yìí, ó sọ nípa ìṣọ̀kan tí ó ti fi kọ́ àwọn ọmọdé náà. Díẹ̀ nínú àwọn ọmọ tó kópa ti fi ẹ̀mí ìmoore hàn sí àwọn tó ṣàgbékalẹ̀ ètò náà, wọ́n sì ṣe ìmọ̀lára wọn lórí bí ètò náà ṣe tayọ. Nígbà tí wọ́n sọ̀rọ̀ nípa àfojúsùn àjọ náà àti àwọn ìpèníjà tí ètò náà ń dojúkọ, olùdásílẹ̀ àti àwọn alábàáṣe fi hàn pé wọ́n ti gbé ìlànà tó yẹ kalẹ̀ láti lè ṣàṣeyọrí àwọn èrò àti ìmúlò tí wọ́n ti fi sílẹ̀. Nígbà tí ètò náà wá sí òpin pẹ̀lú oríṣiríṣi iṣẹ́ ayẹyẹ àti ìfarahàn láti àwọn ọ̀dọ́mọdé. Láti Ìjẹ̀bú Òde, Adétóyè Adégbénró ló ti ń jábọ̀ ìròyìn.